أتيتك تائبا أرجو رضاك أتيتك خادعا والقلب يبكي وما لي في الورى رب سواك أنا العبد الضعيف àdúrà la fẹ́ ṣe púpọ̀ lálẹ́ torí a fẹ́ sọ nípa bàbá wa fadilatu sheikh ad-doktor Muhammad Kamaluddin رحمه الله تعالى Habibullah al-Arifu billah al-Adabi. Ta ni bàbá wa Alhaji àgbà gan? Ọlọ́run kó kẹ́ àfá àgbà. آمين آمين Àwọn tó bí wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين اللهم آمين Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Alhaji àgbà náà. آمين آمين Àwọn tó bí wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين اللهم آمين Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Lágbàjì اللهم آمين آمين Tajul Mumin. رحمه الله Ọlọ́run bá kẹ́ bàbá Léla. رضي الله تعالى Ọlọ́run عنه kẹ́ bàbá wa Pọ̀kági. رضي الله تعالى عنه Àwọn bàbá wa Alhaji àgbà. رضي الله تعالى Mufti ẹlẹ́kẹta, Mufti ẹlẹ́kejì. رضي الله تعالى Mufti ẹlẹ́kẹta ni bàbá wa Sofiyullah. Mufti ẹlẹ́kejì ni bàbá wa Khadiru Apọ̀kági. Bàbá ni first Mufti. Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين آمين Ọlọ́run bá wa gẹ́ wọn. آمين آمين Ọlọ́run bá wa yáfi wọn. آمين Ọlọ́run wá kẹ́ oníwàásí àgbáyé. آمين Àmọ̀rẹ́ ní sàmì. آمين Ọlọ́run bá wa kẹ́ wọn. آمين Ọlá la ilaha illallah. آمين Bàbá wa Alhaji àgbà. رحمه الله تعالى Abiyama àfáà ni bàbá wa Alhaji àgbà. Jábí ìdákun owó tí wọ́n ní àfáwọn àjá náà sí dà. 10,000 wọ́n dà. Adánlá àbí kí lórúkọ ẹ̀? Abdul Hamid Adánlá níjẹ̀jọ. Ṣé láti ilé òyìnbó ni? Láti Lagos. Ó ní ká fún àwọn àjá náà sí wọ̀nyí ní 10,000 àwọn méjì péré. Òun náà ni mú Abdulmumin àti Afa Ibrahim 10,000 yìí ni adánlá náà wà pẹ́pẹ́ ọlọ́mbá ní ọmọ òwúwá yóò rí pa àjíṣẹ́ owó òun àwọn èsà àfá àti gbówó lọ́wọ́ wọn tọ́ adánlá ló ń wà Dubai ló ń wà pẹ̀lú wa ìbáyìí owó yìí nù ẹ má wá ẹ̀yin lẹ́wọ̀n bí wọ́n ti sàwọn yóò gùn yẹn má dáa náà owó tán dáa fún yín lá fún yín ẹni ó ní á fún yín adánlá òun ló ti dé Dubai yìí àwọ̀ ẹni ní jẹjọ ó ti wà ní Dubai báyìí gbogbo àwọn ọmọ ìyá wa nílùú òyìnbó ọlọ́ba fìṣọ́ ẹ̀ ṣọ́ wọn آمين gbogbo àwọn ọmọ ìyá wa lẹ́yìn odi ọlọ́ba fìṣọ́ ẹ̀ ṣọ́ wọn آمين gbogbo tí ń jẹ́ irin mẹ́rin ní ayé táwọn ọmọ ìyá wa wà ọlọ́ba fìṣọ́ ẹ̀ ṣọ́ wọn آمين àwọn tó fẹ́ràn wa torí tọ́lọ́m ọlọ́ba fẹ́ràn wọn آمين àwọn tó ti pé àṣẹ wọn àrò wọn wọn sàkàn bínú àwọn fọ́fàdà wọn ni bàbá wọ́n lọ́wọ́ ọba kọ́tọ̀ wọn sọ́nà ọba sí wù ìjọba rí ọwọ́ wọn sí kò sí tó kẹ̀mí bí yíò àmọ́ àwọn èyí tó fẹ́ràn wa dénúdénú ọlọ́mbà fẹ́ràn wọn lẹ́yìn ohun ti máa mi gbogbo ẹ̀yin tẹ́ wọ́n wá ọlọ́wọ́n fà níyàn yín dá yín lẹ́jọ́ آمين gbogbo ẹni yóò ti bẹ ní ìdálẹ́ yìí àníyàn yín ọlọ́wọ́n fi dá yín lẹ́jọ́ آمين àdúrà parí tó bàbá wà lájí àgbà رحمة الله عليه àfà dáadáa tó bá ní tààrà lájí àgbà kéyìn ó sì dáwọn lóhùn pé àfà dáadáa àfà onísùúrù
àáfà tọ́lágbàmára àáfà tí ò pèrè ní kankan nǹkan sí ni ó di mẹ́rin àáfà tí èyí wo pé lágbájá ń bú mi jẹ́mi ló fèsì irú ìdáwà ń ṣe láyé lónìí bàbá lè tẹ́mi wá ṣe kọ́hùn iṣẹ́ ọlọ́run ni mo wá jẹ́ ẹ̀dá pẹ̀tẹ́ kí ní ìṣiṣẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́run ni mo wá jẹ́ bàbá wa Àlàájì àgbà Allahu ta'ala. wọ́n kọ́ àwọn ọmọ kéwú tó pọ̀ wọ́n kọ́ àwọn ọmọ kéwú tó pọ̀ ẹ má bínú aró oko lè mí ìmọ̀ kí ní wọ̀nyí ṣe ẹ̀yin ìyá wa obìnrin mo ti ṣàdúrà tí yín náà o àwọn ọmọ yín ó lálùbáríkà o Àmín. ní tẹ́ ń bá ń fẹ́ lọ́wọ́ mọ̀ ṣe fún yín o Àmín. in bẹ́ẹ̀ bá ń gbọ́ ẹ̀rí ayà kan wà nínú Al-Qur'ani أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kọ́sítọ́mù ti ń gbọ́ wá sí tó bá dijú àlìkì àmà àgbà wọlé wájú Ọlọ́run Insha gbogbo Allah. rẹ̀ tí tó bá rí gbẹ́sẹ̀ lé Insha Allah. òróró tó bá rí gbẹ́sẹ̀ lé àmọ́ mọ́ gbélé tèmi dákun mọ́ fọ́lọ́run bí أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀ lé wí bẹ́ẹ̀ ni بسم الله الرحمن الرحيم ọbẹ̀ látọ̀rọ̀ àfà ńlá ni àfẹ́ ẹlẹ́kẹ́ ni ṣáàmánú Buhari Foundation ni bàbá àgbẹ̀tì ni ọ̀rẹ́ mi nù láàrin bàbá ṣáàmánú ni ntọ́lọ́n bá ṣe fún yín lórí bá ti kọjú sí yín kó ṣe bẹ́ẹ̀ fáwọn aláta kọjú sí yín. آمين. bàbá wa ọmọ kéwù mi ìní dákọ rẹ̀ ọlọ́run tí ẹ̀ kú mú kọ ẹ̀ ó ní nígbà téèyàn ń bẹ ní Dubai àbí ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n fáwọn ajánásì lówó àwọn táwọn wá jókòó tí wọ́n ní iná nǹkan bàbá ọmọ kéwù mi náà ní òun náà ní 10,000 gbogbo àwọn ajánásì الله أكبر. ṣé wọn tí kò fún wọn a ti sán èmi ló kó yí òun náà rí èmi mú ní yíò bọ́bá wù mí máa kó fún yín ọba sí wù mí máa náà ẹnu ọ̀nà yín kẹ sábà tán ti á fún yín ìwọ̀n gbọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا orí bọ́bá dúró mẹ́ pé alàlárídì haúnà ọba kéwú jẹ́ وعباد الرحمن الذين يمشون على الأرض هونا ọ̀yá yìí وإذا خاطبهم الجاهلون قالوا
قالوا سلاما. La ilaha illallah. Ẹ̀yin jàmá, kò sí tó dùn tó Kùránì mọ́. Ẹni tí ó bá mọ̀ ni ò ní mọ̀ pé bẹ́ẹ̀ lórí. Ọ̀rọ̀ tí èsè pé ọ̀rọ̀ ẹnìkan ni, ọ̀rọ̀ Ọlọ́run mọ̀ ni. Bí a bá ní Ọlọ́run wọlá Kùránì kò ní yé ọ. Wàláyì tàláyì àbọ̀m̀bọ̀. Kò sí ọṣẹ tó lè wẹ̀. Tó bá ṣe nǹkan lóòótọ́. Àwọn akẹ́kọ̀ọ́ bí àfikọ́ lọ́wọ́ kájú kó ń bẹ̀ fún gbogbo wa yìí. Mo búra pẹ̀lú ọgọ́ta Kùránì. Lérí rọ́ọ̀sì ni. Alùkùránì. Tíra Ọlọ́run. Ẹ wá wò. Wọ́n ni wà ibadur rahmani, wà ibadur rahmani. Ọya. Wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi auna. Orí, nítorí tó ti kọsẹ̀ lẹ́ẹ̀kan tí mo tún ọ ṣe, ọ padà wá kábùkù. Wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi auna. Wa idha khatabahumul jahiluna qalu salama. Wa idha khatabahumul jahiluna qalu salama. Àwọn ẹni tèmi Ọlọ́run wà ibadur rahmani, Ọlọ́run jẹ́ àjọ wọn, Ọlọ́run jẹ́ àjọ wọn ni. Ìmáàmù ni lágbàjá àsìmọ̀ sáájú kírun kọ̀pẹ́ ni Ọlọ́run ni o. Lágbàjá ní mọ́sálásí kọ́dà mọ́sálásí rẹ̀ máa kún kọ̀pẹ́ ni Ọlọ́run ni o. Ó lè sọ pálù mọ́ngìrì tẹ̀sí sí fún gbogbo ẹsẹ̀ rẹ̀ láàyílà ni ó sì pẹ̀ wá wájú Ọlọ́run jálù kìyàmọ́. Wa ibadur rahman. Àwọn ẹni tèmi Ọlọ́run lórí ilẹ̀ ẹlẹ̀. Alladhina yamshuna ala al-ardi auna. Wa idha khatabahumul jahiluna qalu salama. Ẹ mọ̀ kí gbogbo wa bá ti jọ ń kùn kọ́dẹ̀ tí ọmọ tó kùn sí gbogbo wa láàrin ládá lọ́dọ̀ọ́lọ́. Òun làwọn èèyàn wọ́n gbọ́n lábàlọ́ tafsiri ìrọ̀lẹ́ ẹ̀rí ẹ bá ti ń parí àyà lọ wọ́n jọ máa parí ẹ̀. Ẹlòmí ò tiẹ̀ gbé lọ́wọ́ yóò máa wù ní títí ọgbọ̀n ọjọ́ yóò máa wù tí wọ́n ń ké wọ́n jọ máa ké ni. Ẹlòmí sì ní Ọlọ́run ò bọ̀ ń ọlọ́ tafsiri dé tọ́ba débẹ̀ yóò kọ́ máa wù wọ́n. Sallallahu alaihi wasallam ní tají lójijì torí yóò ti ṣe láyè. Ẹ bá ní ìwọ́n náà sallallahu alaihi wasallam yóò tún wá yàjú díẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì ní ládá pé ó jòkó níbi ìjòkó Al-Qur'ani. Ẹ wọ láti mẹ́fà Al-Qur'ani. Ọlọ́run wá láwọn ẹrù tèmi Ọlọ́run lórí ilẹ̀ ẹlẹ́ alladhina òun làwọn ẹni tó ṣe pé yamushuna wọn a máa rìn alálà àdìdẹ̀ àọ́nà. Wa ibadur rahman. Àwọn ẹni tèmi Ọlọ́run lórí ilẹ̀ ẹlẹ́. Alladhina yamshuna ala al-ardi auna. Òun làwọn tí máa lọ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ ẹlẹ́. Wọ́n a máa lọ wọn wọ́ọ́rọ́wọ́, wọ́n a máa lọ wọn jẹ́ẹ́jẹ́, la ilaha illallah. Wọ́n máa lọ jẹ́ẹ́jẹ́. Yamushuna ala al-ardi auna. Wọ́n èyí ṣe pàtìpàtì. Wọ́n èyí máa bọ̀, wọ́n máa gbálùkọ́ máa pé ó ẹ̀dàpọ̀ ẹ̀kú olójú ọ̀nà fún rírú. Wa ibadur rahman. Àwọn ẹni tèmi Ọlọ́run lórí ilẹ̀. Alladhina yamshuna ala al-ardi auna. Òun làwọn tí máa lọ wọn wọ́ọ́rọ́wọ́ lórí ilẹ̀ ẹlẹ̀. Wọ́n èyí sára jàǹgìlà, wọ́n èyí bẹ́ẹ̀ nìkan kan jà. Ẹ wá gbogbo tá à ń sírò yìí, gbogbo ẹ̀ níbẹ̀ lára láyé àgbà. Kọ́dà wa idha khatabahumul jahiluna qalu salama. Wa idha khatabahumul jahiluna qalu salama. Wa idha khatabahumul jahiluna
ọlọ́run ní kọ́dà táwọn òmùgọ̀ bá sọ̀rọ̀ sí wọn. qalu salama. àṣẹ qalu salama má fún ṣáda o. qalu salama. qalu salama ní tí wọ́n fi dẹ́ni ní lóhùn ọ̀rọ̀ dáadáa ní pẹ́tọ́ ọ̀dá ọlọ́run wọn fọ́nà mọ̀ yín kò yé ní àwọn tó máa gbé kò yé kí ni ẹni tó yẹ kí ẹ jẹ́ ká fọ́gùn lórí ẹ̀ ká kí kíní bọ́gbọ́ kíní ká máa fà á kọ́lọ́pọ̀ kó gbogbo wọ́n jà sí bẹ́ẹ̀ ọlọ́run sàmà náà rẹ̀ àpé nígbà tẹ́ ló gbúmi nísìn ó so lára mi ọlọ́run sàmà náà ẹ wò gan qalu salama àwọn tó yẹ pé báwọn mògbò yẹn bá àtáàkì wọn tó bá sọ tí ò dá sí wọn qalu salama òun nígbà táwọn ọ̀gá sọ̀rọ̀ sí mi lórí kíní àwọn ọmọ yìí bínú àwọn náà fẹ́ ṣe fídíò mo ní tẹ́ ń bá rí kan tó bá ṣe fídíò nù yìí ẹ jẹ́ wọn máa sọ bí n bá jẹ́ èèyàn nínú ayé ni wọn ò ní sọ̀rọ̀ sí mi mo wà relevant nínú ayé ló jẹ́ wọn sọ̀rọ̀ sí mi bí n bá wà relevant wọn ò ní sọ̀rọ̀ sí mi. saburo wa kuro bal kazimu liman jafa. ẹ bá sọ ní ìgbé kìnnì wàá rí ìwà jalè ọlọ́lọ́mọ ọgọ́rọ̀ ọ̀nù yóò pé kọ́dà lómi lè jà kó kú síbẹ̀ pé ó lè àfa Buhari ó lè sọ pé wọ́n àtàkì èdè àmágé olè ó lè sọ pé àbá sọ̀rọ̀ sí ọdí tọ̀kìyèsí láti bọ́ máa lọ rẹ báyìí ó sọ̀rọ̀ sí ọ pẹ́yà ń ṣe wá sí ẹ ọba rí ọtún ṣe rédèrèdè yóò nù ọ̀ngólóhùn àmágé ẹlòmí ọ̀jọ̀ so kí mo á fẹ́ jà sí bọ́ ọba ti wà relevant nínú ayé wọ́n sọ tí ọ̀dà ń parí wa madha. bí mo ti wà yìí nísìn ẹlòmí ò ní ayíwárí ìyàwó ló tó márùn kọ́dà ó lè máa purọ́ wà láìka láì sèǹdàbù ẹgbẹ́ ilé wa ó bímọ méjì fún ọ. ibi tí ìdí ń sọ àwọn ọmọ àwọn ọ̀sẹ̀ bí lóòótọ́ ni èyí ló tún gbé ẹ ti ń ṣẹlẹ̀ nù ni òun láàfin ríran òun jọ́ àlùkìyámà torí bọ́lá bá ń pe kálukú pé sẹ́ẹ̀ fèrè jìn ẹni ó sọ ìdá rẹ lẹ́yìn ní sọ fèrè jìn torí àtàfù láyé ọ̀nà o ọlọ́run ó pè wá síra wọn jọ́ àlùkìyámà èyí mọ̀ gbádùn jọ́ àlùkìyámà kan ọlọ́run bá ti pè mí pẹ́tọ̀ lágbájá ní ìyìn fèrè jìn wọ́n sì bùnú àìdá rẹ̀ wọ́n lè má àìdá tèmi wọ́n bùnú dáadáa rẹ̀ wọ́n papọ̀ mọ́ dáadáa tèmi wọ́n wà bùnú àìdá tèmi wọ́n lè má àìdá tiẹ̀ bọ́lá wọn ti ṣe ń jọ́ àlùkìyámà ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn afá bí wọ́n ti san gbèsè jọ́ àlùkìyámà nìyẹn wá wo yẹn tó sọ̀rọ̀ ẹ̀ láì dá lẹ́yìn tí ó sì rí bẹ́ẹ̀ ṣe náà lọ́wọ́ àsọ̀rọ̀ mi ní màá kẹ́nìkan bá ń fèsì alọ́njẹ́ ẹ máa rí sọ kẹ́ ẹ máa wà relevant nínú ayé ló fi lè bú mi ó ṣe bú èrè tí mẹ́rin rẹ̀ about bàbá maru alẹ́ yìí tí ń jáde lásùbà àti tún wọlé láago mẹ́jọ alẹ́ ó ṣe bú ẹni wà relevant náà wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì dá obìnrin kan bá mi wáyà yìí wọ́n ń pè lálájà Fatima ó sì kalẹ̀kùn abásí géètì o salamu alaikum alhamdulillah ẹ̀yin náà mo rí sí ò sí olùkọ́ sí nǹkan kan mo fẹ́ràn wá sí yín gan bá ní ọ wọlé ó sì wọlé wọn bomi fún wọn ájá wá kí àlejò wọn bá mi wá náà ni wọn làwọn kan fẹ́ràn nínú àwọn fáǹsì wa ó ní aláàjì òfófó mo wá sí o labá ní naam ó nínú ilé wa tá à ń gbé ó ní yàpọ̀ tí mo ti wá o Ẹgbẹ̀jìlá mo ti wá o ó nínú ilé wa yìí tá a bá ń pèlè kásẹ̀ jẹ́ wọn wà ní àbá yẹn ni ìyàwó méje lóní olórí ẹ̀ ń bẹnu lé àwọn ìyàwó yìí máa ń sọ ara tá a máa ta òun òun fẹ́ràn yín gan òun wà wá àbá yìí lọ òun lọ wò ń tẹ́ ń wí bó ti wá dé báàjì àti kí iná tó ń bomi fún wọn ní àlàyé wọn ní àyàwó ní yòókù kan wọn ní ájà pé àwọn ìyàwó rẹ̀ yòókù wá ní àyàwó èmi nìkan náà ní ìyàwó wọn ìyá wọn ní olóòfó tí mo wá sí náà nù ní ọlọ́mọ jọ dáfẹ́ sàdúrà fún mi lọ́lé ẹ wá wo iye irú ẹ̀ tí wọ́n ti sọ sọ́kọ́ adíyàrí kìí àmọ́kọ́ wá ní Buhari àwọn méjèèjì láyé ìkíní làwọn ti wá ọ̀rọ̀ rẹ̀ bó ní ní ọlọ́run ó ti kíní lónìí náà ọ̀rọ̀ ọmọlé wa ò ṣẹlẹ̀ o kíní sọ̀rọ̀ mi láì dá sí kí lọ sọ tí ń ṣe fáyé pé ń ṣe sí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa rí dáa máa sọ ní ẹjá take time gan inna sam'a wal basara wal fu'ada kullun
ulaika kana anhu mas'ula ọ̀rọ̀ bó ti fúyẹ́ tó àfàlà bọ́rọ̀ ti fúyẹ́ tó ní àgbákò níwájú Ọlọ́run bàbá wọn dájá gba wọn wá balance yáyá bàbá balance gan. من هو الشيخ محمد كمالُ-الدين. ẹ̀yin Buhari foundation anita ni bàbá wa Alhaji àgbà who is Muhammad Kamaluddin radiyallahu ta'ala anhu. هو المشهور بالصبر òun lẹni tó gbajúmọ̀ pẹ̀lú sùúrù. ولين الجانب. lọ́tẹ̀ tí ń gbọ́ọ̀rọ̀ bàbá wa Alhaji àgbà láyé ń jọ lẹ́gbẹ́ tó wá ní àwọn pẹ̀lú àfáà kínní láàyílá wọ́n sọ̀rọ̀ síra wọn ẹ wá lọ wo tíra tí bàbá sọ ẹ̀rí tí bàbá ti bá ẹ̀wò tí bàbá ti bá tiẹ̀ jẹ́ ẹ̀ lè rí láyéláyé. bàbá sọ̀rọ̀ sẹ́nìkan fi hayatihi wọ́n balance láàrin àwọn àfáà ìyẹn là àfáà dìndín ọlọ́mùbọ́n alábàríkà rẹ̀ ńlórí lára bàbá wa Alhaji àgbà lóní ó ní ọjọ́ bá tó zama ogun tí ó wí sára ìjábà kò rí mọ́ ní káì ìmọ̀nú gbà lọ́mọ yìí kò sẹ́ńtẹ̀lì sọ pé ní bàbá wa Alhaji àgbà báyìí ní ẹni náà jọ wọn lọ sí yáyá ولين الجانب. bàbá wa rọ̀ lẹ́gbẹ̀ẹ́ púpọ̀ kò sẹ́ni tí ò lè bá wọn sí. وليس في ثوبه دنس. aṣọ funfun bàbá ẹ̀gbin ò sí ń bẹ̀ bàbá ò ní ẹ̀gbin àfáà mi bí mọ́kọ̀ gbà àfáà mi fún yàn lóyún wọ́n fa dé àgọ́ ọlọ́pàá àfáà wó pàkó lẹ́yìn káńtà gbogbo pálapàla gbogbo tí jẹ́ dọ̀tí ẹ̀gbin kò sí lára sọ bàbá wa Alhaji àgbà. ولد الشيخ في بيت علم وفضل. wọ́n bí bàbá wa Alhaji àgbà ẹ̀ sì máa pé ẹ má máa dákẹ́. ولد الشيخ كمال-الدين الأدبي في بيت علم وفضل. wọ́n bí bàbá wa Alhaji àgbà في بيت علم nígbà wọ́n bí bàbá ilé mímọ́ ni wọ́n bí bàbá wa Alhaji àgbà sí. وفضل. inú ilé ọlá ni wọ́n bí bàbá wa Alhaji àgbà sí. هي أسرة أرى أgbájì. wọn là ń pè ilé alágbàjì ilé ara àgbàjì àgbàjì ní bàbá o. مما سمعنا inú ń tá a gbọ́n pa bàbá. أن جده الأعلى bàbá wa Alhaji àgbà lọ́hùn. المشهور بموسى. èyí tí ń jẹ́ ọlọ́run forí jìn bàbá tí fẹ́ dákọ̀ wọn yìí tí wọ́n ń jẹ́ Musa ẹ̀yìn tẹ́ Buhari Musa tó fẹ́lẹ́ lẹ́nu yín ẹ̀ mọ̀ wọn ara yín èèyàn ńlá ní ń bá jókòó ìyẹn tí wọ́n ń bà nábì ọlọ́run náà jókòó ànábì ọlọ́run tí ń sẹ́ ń bá jókòó kìí ṣe gbẹ́ẹ́gbẹ́ àwọn ànábì ọlọ́run kìí ṣe gbẹ́ẹ́gbẹ́ ànábì tí ń bá ọlọ́run sọ̀rọ̀ tí ọlọ́run ń gbọ́ tọ́lọ́run sì ń bá a sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì tóun náà sì ń gbọ́ ní kìí ṣe kẹ́nìkan wá ń sọ pé ànábì Musa ọlọ́run ní kí n sọ fún ọ ẹ wo nǹkan yàgbé Musa tèmi tọ́ Musa sì sharp ó sharp gan Musa sharp ọlọ́run béèrè nǹkan yọkan lọ́wọ́ Musa mẹ́sàn-án lè dáhùn mẹ́sàn-án ọlọ́run wọ Musa máa tilka bí ẹ̀mí nìkan kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ máa gbọ́n tánà Musa mọ̀ fi dọ́lọ́ lóhun ìgbọ̀lọ́ ni máa tilka bí ẹ̀mí nìkan ya Musa kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ káàdà ìyá àsáyà àtàwàkáwù alẹ́ ìyá wà áwùsù bí yá alágànàmí wàlíyà fi yá máa àríbùn húra ẹwọ gan kí ló mú dání ìwọ Musa kó sì sọ wípé ọ̀pá kọ̀dákẹ́ o mẹ́sàn-án lè dọ́lọ́ lóhun. La ilaha illallah. bọ́ọ̀bá ni mo yájú mọ̀rẹ́ ní fi jọ wọ́n gbọ́dọ̀ sọ mí lókọ̀ ní kí n máa ṣàp
bọ́ba ó kọ́ rẹ bọ́ba rí pé wọ́n sọ ọ́ torí bẹ́ẹ̀ ní tó yẹ kó ṣáàpù ní bọ́ba rí pé orin dìn ó jí mi ó ní wọn ó tún ọ lóko pasúnà mi wọ́n ṣe bẹ́ẹ̀ ní Bàrígà lónìí ká ń gbọ́ yín bí wáàsí kan láti dé lọ́jọ́ ẹgbẹ́ pé mo pẹ́ kí n tó wọlé wá ní ìlú ni a bọ̀ láti wáàsí kan ni wọ́n sọ èèyàn lóko kọ̀ wá ó kọ̀ ohun òru ọba sọ fáfá àdúgbò wọn ẹ dákun ẹ tún mi lóko mi sọ ó sì rẹ̀ ẹran wọ́n sì pa wọ́n sì sọ súnà mi bí kan wá sọ yẹn ní Abdulrazaki ẹ̀ jẹ̀mọ́ lónìí Ọlọ́run ti kẹ́ ní Bàrígà náà ó tún ó kọ́ sọ nípa ọba ti tán sọ olóko tó ń wó oṣù lórúkọ òrí ọjọ́ ra mú ẹ̀yìn bá ní Muhammad huwa al-mashhur bi Musa. bàbá náà bàbá Alhaji àgbà òun là ń pè ní Musa. huwa awwalu man ja'ala agbaji markabal makizi wal maqami. bàbá yẹn ló sọ Àgbàjì àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ Àgbàjì ní Àgbàjì. fi beiti imami Àgbàjì Ìlọrin. fi beiti imami Àgbàjì Ìlọrin. lílé bàbá wa ìmáàmù Àgbàjì nílọrin ni kìí ṣe bìkan tẹ́ẹ̀mà. badama kamila sheikhu thalathata ashhurin min umrihi. nígbà tí bàbá dọ́mọ oṣù mẹ́ta. takallama sheikhu. bàbá wa Alhaji àgbà sọ̀rọ̀. amama ummihi. bàbá ó sọ ọ̀rọ̀ náà wọ́n sọ níwájú ìyá wọn ni kò sí ẹnì kankan bẹ́ẹ̀ ìyá wọn àtàwọn ni bàbá ti sọ̀rọ̀ lọ́mọ oṣù mẹ́ta. fata'ajjabat ummuhu bizalika. ìyá wọn wà ṣọ́ọ̀kì. fada'at abahu. ìyá wọn wà ṣọ́ọ̀kì pé ọmọ mi ló sọ̀rọ̀ yìí. fata'ajjabat ummuhu bizalika. fata'ajjabat ummuhu bidhalika. nígbà wọ́n sọ̀rọ̀ sí ìyá wọn ṣọ́ọ̀kì ọwọ́ndà ìmọ̀sẹ̀ yá pé ilé òkè yá ni ọmọ mi lọ sọ̀rọ̀ yìí. fada'at abahu. fatakallama sheikhu marata thaniya. ẹ dàgbọ́ ẹ wo obìnrin rẹ bọ̀ bá rí nǹkan tó jọ ọ lójú ọkọ̀lọ́kọ̀ pé ìyá wọn wá pé bàbá wọn ẹ máa bọ̀ ní tí mo àti kọ́mọ kí ìyàwó tó tún bóun fẹ́ máa sọ̀rọ̀ bàbá tó lè kí ni bàbá tó sọ̀rọ̀. fi wájì àbí. wọ́n tún sọ̀rọ̀ fún bàbá wọn ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù. fazahaba ila shaykhin kabirin. bẹ́ẹ̀ ni bàbá wa Alhaji àgbà ẹ rí pé wọ́n yàtọ̀ ní gbogbo nǹkan ẹ wò kọ́lá bí bàbá bá ń wò yàn báyìí bàbá yìí máa ń wò yàn báyìí wọ́n máa wò yín wọ́n máa kájú wọ́n yàtọ̀ púpọ̀ wọ́n yàtọ̀ gan ọlọ́run wọlé Alhaji àgbà bẹ́ẹ̀ tí dákẹ́ jẹ́ tí kálukú wa bá ń fẹ́ ọlọ́run ṣe fún wa. ta ni bàbá wa Alhaji àgbà òun là ń gbọ́ lálẹ́ yìí. nígbà wọn rí bẹ́ẹ̀ ìyá àti bàbá wọn wá lọ ọ̀dọ̀ àfa àgbàlagbà kan ládùúgbò. faqala lahum. àfa àgbàlagbà ni wọ́n ń sọ fún bàbá àti ìyá bàbá. la taqula li ahadin shay'an. ọmọ yìí ẹ ló sọ̀rọ̀ ẹ má sọ nǹkan kan fẹ́ nìkan kan. ghayra ma qultum alayya. lẹ́yìn tẹ́ ẹ wí fún mi yìí o ẹ má sọ fẹ́ nìkan kan lẹ́yìn tẹ́ ẹ sọ fún mi yìí ẹ má sọ fẹ́ nìkan kan mọ́. kana sheikhu da'iyan kabira. ẹ má jẹ́ nìkan kan gbọ́ o bàbá Alhaji àgbà tá a wá wí da'iyan kabira olùpèpè tó tóbi ni bàbá. wa murshidan jalila. bàbá Alhaji àgbà atọ́nisọ́nà àpènisójú ọ̀nà
amúnikúò nínú igbó múni sójú ọ̀nà amúnikúò nínú gbẹ́ múni sójú ọ̀nà al-murshidu jalila olùfinimọ̀nà tó tóbi ní bàbá wa Lájí Àgbà. fi midani ta'alimi al-arabi. lágbàmí pé ẹ̀jẹ̀ ẹ̀kọ́ nípa ìsìláàmù ẹ̀kọ́ nípa èdè Lárúbáwá. والدعوة الإسلامية إلى الله تعالى. àti ká gbẹ̀gbẹ̀ sójú ọ̀nà ìsìláàmì lọ́dọ̀ Ọlọ́run Ọba káfí ní mọ̀nà ọ̀kan ní bàbá wa Lájí Àgbà. كان آية من آيات الله كان آية من آيات الله. ta ni bàbá wa Lájí Àgbà ń gbọ́lá lẹ́yìn àmì kan ní bàbá nínú àwọn àmì Ọlọ́run àmì kan ní wọn. وعجوبة من أعاجيب الزمان ìmọ̀nù gbà kan ní wọ́n nú àwọn ìmọ̀nù gbà. حتى لا يوجد له نصير ولا مثيل. títí ààrẹ ni a lè fi wé wọn ààrẹ ni ọjọ́ wọn ààrẹ ni a lè pé bí bàbá ti ń ṣe òun ni lágbájá ń ṣe ni bí bàbá ti rí òun ni lágbájá rí. bàbá òbúyàwó wọn kan rí bí àbí kò fẹ́ dá fún wọn. bàbá òbúyàwó wọn kan rí bí Ọlọ́run níjọ́ dá fún wọn láyé ẹgbẹ́ ní sin tẹ́yẹ̀ máa gbọ́nù lé bàbá ọkọ àti ìyàwó mi. ọmọ ní ṣubú látàárọ̀ yìí wọlé rí ibú yìí bàbá sọ bẹ́ẹ̀ rí kọ̀wá sọ́mọ kéwù kan tó lè sọ pé bàbá ní erìrì ọ̀dá títí tó níwà sí àgbáyé náà fi kú láyé kò sí kan nínú àwọn ọmọ kéwù tó níwà sí àgbáyé bú pé erì yìí ọ̀dá òun wà sí àgbáyé ọmọ yìí wọ́n bá fẹ́ bú mi èébú kan náà ni ìwọ ọ̀dẹ̀ yìí bá ti kú bẹ́ẹ̀ tí mo kàrí mọ́lẹ̀ báyìí mo gbà ní bá rẹ́rìn ní wọ́n rẹ́rìn mo ti taka o ti dáná lóòótọ́ ilé ike wọn kara mọ ọmọ ọkọ mọ nkọkọ fi ẹpa mu gbárí agbárí ẹ̀jẹ̀ ọmọ rẹ́rìn lánàá wọn ọmọ yẹn bújú ẹ̀yin ọ̀dẹ̀ wọ̀nyí wọn wà sí àgbáyé ti bu yín nù wọn wà sí àgbáyé ọ̀sọ́ bẹ́ẹ̀ nìkan ẹ̀sìn 1972 ni mo dọ́dọ̀ wọn ẹ̀sìn wàá wo mo ti pẹ́ lọ́dọ̀ wọn tó tí ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí náà ni o. wọn ò bú ẹnìkan báyìí rí pé kò ní dá fẹ́yìn wọ̀nyí àbí ẹ̀yìn tí orí yìí dàrú òun wà sí àgbáyé ọ̀bẹ nìkan bẹ́ẹ̀ wọn ò mọ̀yán búburú ẹ̀yìn ọ̀dẹ̀ wọn tún wá mú ṣádà wọn ò fún dáàdì mi ní ṣádà ẹ̀yìn ọ̀dẹ̀ wọ̀nyí báwọn ẹ̀bá tí wàá gbọ́ àwọn náà máa ṣe ẹ̀yẹ ẹ̀yìn ọ̀dẹ̀ wọ̀nyí àwọn náà tí wàá sọ ọdẹ ìbú láàrin ara àbáwọn kan bẹ láàrin wa àwọn ọ̀kọ́sí àwọn Alájí Àgbà rárá láti pé èyí tí máa ń jókòó kan tàbí wá ń pè bẹ́ẹ̀ pé lámáyín tàbíwọ̀n kò fẹ́ dá fún ọ ni so Ọlọ́run dá kálukú pẹ̀lú tí bọ́lọ̀run ti dá Alájí Àgbà nìyẹn wọn ò ní mẹ́fàá pé lágbájá lọ́jọ́ wọn wọ́n wáyé wọn sẹ́rà wọ́n sì lọ bẹ́ẹ̀ wọn ò mú nǹkan ẹnìkan dání kémi àti lágbájá ọ̀tá ni wá àbó òun lọ wo yẹ ọ̀tá tí wọ́n ní sí tèèkí ẹwọ yẹ tèmi náà ní tèmi èkí ẹwọ kan náà. Asasa Muhammadu Kamaluddin madrasatahu fi madinati Lagosi. Bàbá àkọ́kọ́ lè kéwù bàbá láyé bàbá fìpìlẹ̀ lélẹ̀. In 1936. 1936 yàyà já èbó ọjà náà sí. Fi àmì 26 1936 وتسعمائة وألف بمعنى 1936. ẹ wà pé Allahu Akbar
wàhíyà 1936 ni bàbá fi ilé kéwù nílé lẹ́bàá ilé kò. wàhíyà ula madarisahu jami'an. gbogbo máa ń lé kéwù tí bàbá wa Alhaji Àgbà ní àkọ́kọ́ lé kéwù wọn ní ẹlẹ́kọ̀ọ́ yẹn gbogbo àmọ́ kéwù wọn bẹ̀ wọ́n ti ń kọ́ wọn. وفي أوائل العام نفسه أسس مدرسة مماثلة ẹ̀rí wọn bá lọ bẹ́ẹ̀ في مدينة إلورين. wọ́n bá lọ bẹ́ẹ̀ nígbà wáyà bàbá wa fi lé kéwù tìlọrin náà wọ́n èlé lẹ̀. في عام 1936 في عام 1936 ẹ dákun gbogbo wa yìí ẹ farabalẹ̀ àáfàá wa àgbà ni wọ́n fẹ́ wọlé bàbá wa Sàlíù Oyèkán Àbàmbàjìnrín adamallahu hayatahu. ẹ dákun gbogbo kárìkọ ẹ̀ délẹ̀ wá ẹ pàdé àáfàá wa àgbà. أدبية داهم فكرتنا سرمدا 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 أدبية دائم 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 فكرتنا سرمدا. ẹ kí bó ṣe Ọlọ́run. àwọn tí wọ́n wọlé yìí bàbá wa Sàlíù Oyèkán Àbàmbàjìnrín àjìnrín bàmbà ní bádíànù ni àbá aṣọ funfun lọ́rùn àwọn o wọ́n ti dàáfà ńláńlá o Ọlọ́run ti tẹ́ nǹkan lẹ̀ fún wọn o káwo tó máa wá pa déwájú àwọn Alhaji Àgbà ń jáná sí o bí náà sì bá fẹ́ rúgbú máa lọ́wọ́ tọ́lọ̀ ń bá ní wọ́n wá tán bá wà lọ́rin bàbá wa ní Oyèkán ọya ni wọ́n wà gbà lọ́wọ́ wa wọ́n wà kílé à ń ta àríwí kálùkọ́ wà hó lọ́yàn kan tẹ́rí pé àwọn míì àgbà lágbájá mọ́ bá rárá igi mú jìnà sí rí àfúnnú àwọn táwọn pé àfáà wa àgbà nínú wọn ni wọ́n wà láyìn àwọn àfáà wa àgbà ni wọ́n wà. Ọlọ́run ní fi kankan sẹ́yìn wọ́n wá máa rìn la ilaha illallah ọ̀rọ̀ tá là ń sọ ẹ̀yìn jẹ́mọ́ ọ̀rọ̀ bàbá Alhaji Àgbà là ń sọ lálẹ́ pé who is Sheikh Muhammad Kamaluddin Habibullah Al-Arif Billah ẹ̀rínkà wọ́n dìde fún kan bàbá àdàbí àdàbọ̀ ẹ̀kọ́ wà púpọ̀ wọ́n gbọ́ ọkọ̀ bàbá yìí wọ́n dìde àwọn tí ọ̀tá àwọn àbágọ́ ni ẹ̀wọ̀n tí ó sẹ́sùn nígbàtí ẹ̀ stẹ́ǹ sí èrè lana khulafa'u wa kulluhum adibun àwọn náà ni wa zumuratuna manarun talibina aláwọ̀ àfá àwọn aṣáájú tó tẹ́ pé gbogbo àwọn tàwí yìí wa kulluhum adibun ẹlẹ́kọ̀ọ́ gbogbo wọn olùtẹríba ẹ wò bí ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ ní bàbá wa Alhaji Àgbà là ń sọ̀rọ̀ wọn kí ni wọ́n ṣe wọ́n dìde lẹ̀ fòkò àfá wọn lana khulafa'u wa kulluhum
أديب ọlọ́njẹ́ wọn dákọ̀ mi kọ́kọ́ máa ń dẹnu wọ́n fọ́ mi ní etí nínú. وزمرتنا منار طالبين وزمرتنا منار عابدين. kí ló tó wí ìwọ náà ni. gbogbo àwọn aṣáájú wa taari ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ara ẹ̀kọ́ lẹ́nu lára bàbá wa àjíǹrín bàbá lálẹ́ yìí. كفاني فخرا ó tó wá ní báyìí. كنت من أدبيتي pèmí náà mọ́jẹ́ kan nínú ọmọ kí bàbá wa Láàjì àgbà àdàbíyà. بعيدي كمال الدين مسوى مؤدبي. La ilaha illallah látọwọ́ bàbá wa Láàjì àgbà dàdé ẹ̀kí àlùbáríkà mọ́lá Bukhari barakallah. ọlọ́run mo dúpẹ́ tèmi ọlọ́run. وسلم يا إلهي على الكمال ẹ̀dàkùn ẹ̀ sàmì. وأنزله مقام الآمنين. gbogbo ń tàn wíwá Láàjì àgbà yìí àáfin wẹ́lkọ̀mù àfa àwọn àgbà bàbá wa oyè kan àjìnrín bàǹbà àbàǹbàjìnrín. الله حياته. tí wọ́n bá ń ké alukurani èyí ó sì máa rìn dímọ́lẹ̀ báyìí ọlọ́run bùn wọn ní òun gbogbo àmọ́ wọ́n mọ̀ wòye báyìí. inú mi dùn pa àwọn sọ̀rọ̀ Láàjì àgbà lọ́wọ́ wọ́n sì dé àlùbáríkà Láàjì àgbà tí ń bẹ lára yín ọlọ́run ó tún wá dọ́gbọ̀ ẹ̀ lálẹ́. آمين. tàwọn ọmọ yóò wá ju ti yín lọ. Allahumma amin. bàbá wa dénú mi bá ní mo bí ọlọ́run ọlá mọ́sálásí ta wà nínú ẹ̀yọ́ ọlá gbogbo ọmọ mùsùlùmí tó jòkó lẹ́yìn dákọ̀ ọlọ́run síbẹ̀ fún mi látàwọn ọmọ mi. ilá iná àti ẹnẹ́fún bàbá wa sáré òye kan. أعطيناك القوز إن شانئك. orí dúró báwọn ẹjẹ gbọ wá wà kankan ọlọ́run ni wọ́n wá wọn wá kankan ọlọ́run ni bàbá máa wá ìgbà wọn wá ọlọ́run wọn wá wọn náà لا إله إلا الله. ọlọ́run sì rí wọn èyí tó wá ń rí wọn lẹ́yìn ju ojú lọ bẹ́ẹ̀ lómi bá kú ilé rí ọ dàrú náà ilé rí ọ dàrú wọ́n wá pé ọlọ́lọ́mọ tí bàbá wa ọlọ́lọ́mọ tí bàbá bá mi ó kó ọlọ́lọ́mọ tí bàbá mi ó kó tí wọ́n ṣe fọ́lọ́run àbúrò wàhálà bàbá mi ó kó gbogbo àwọn ọmọ ní wọn gbọ́ ọkàn òsì wá gbé kan bí òwú jàǹgó gbogbo wọn múra wọn lọ́tà yìí gbogbo wọn bára wọn jà yìí gbogbo wọn ṣépèlera wọn yìí àwọn kan máa gbé ọlọ́mọ tí bàbá wọn náà ṣe pẹ̀lú ọlọ́mọ tí bàbá ó ṣe gbogbo àwọn ìyàwó ní wọ́n wá pé ọmọ bíi 40 kò wá sí kan tó ní láárí ọlọ́run ò sí bẹ́ẹ̀ fàlàjì àgbà ọlọ́run tó bí bàbá ti fẹ́ lọ́lọ́run tó ẹni ọba kàn ní bọ́ bẹ́ẹ̀ àyókò sí wọ́n sì gbárùkù tí kọ́dà táwọn ọmọ wọ́n sì gbárùkù tí olúwẹ̀ ẹwà amúrú bàbá wa Láàjì àgbà wa bàbá lọ ní sùúrù sọ̀búrún àbíkílẹ̀ wí. sọ̀búrún wàkúrún balẹ̀ kazimu lima jàfà wà máa dá àkúlù fìlìkàmálì wà fìlìkùnlá. bàbá lọ ní sùúrù tí ẹ lè tó ti bàbá wa Láàjì àgbà rárá bọ́ọ̀bá ló ní mímọ̀ tí ó tó ti bàbá wà Láàjì àgbà rárá bọ́ọ̀bá ló ní hilimu ṣé ìyàtọ̀ ń bẹ láàrin asọ́búrú wàlẹ̀ hilimu ọlọ́wọ́ afẹ́lòmí ní sùúrù kò ní fún ní hilimu ọlọ́wọ́ afẹ́lòmí ní hilimu kò ní fún ní sùúrù méjèèjì ọlọ́wọ́ kò fún bàbá wà Láàjì àgbà. sọ̀búrún wàkúrún balẹ̀ kazimu lima jàfà wà máa dá àkúlù fìlìkàmálì wà fìlìkùnlá. kí ló fẹ́ sọ́n fún bàbá wà Láàjì àgbà náà. wọ́n bá ròyìn bàbá pé ẹni ọ̀gá ni ọlọ́run ọba tó dà nkẹ́rẹ́ mọ̀ pé gíga lòun dà wọ́n bẹ lọ́mọ oṣù mẹ́ta ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ìyá wọn ẹnìkan ò sí nílẹ̀ ìyá wọn nìkan wọ́n bá ìyá wọn sọ̀rọ̀ báyìí lọ́mọ oṣù mẹ́ta bàbá sọ̀rọ̀ sí ìyá rẹ̀ báyìí bí àwọn ànábì ọlọ́run wọ́n ń sọ̀rọ̀ báyìí ìyá sì pé bàbá fàdà àti àbí ó
àfa ẹ̀yin dà La ilaha illallah. ìyá tó wá wẹ̀yìn báyìí ọmọ yìí bá mi sọ̀rọ̀ nísìnyí bàbá alájà wáyé tó kọjú sí bàbá wọn ẹ ṣe sùúrù sí nǹkan wọ́n sì tún dákẹ́ wọ́n wá ọkọ àti ìyàwó wá wò bí èyí àti irú ilé ìkọ́mọ̀ sọ̀fẹ́ nìkan ọmọ wa yìí lọ sọ̀rọ̀ yìí ọmọ yìí lọ sọ̀rọ̀ yìí àwọn àlọ́dọ̀ àfá àgbà ládùúgbò báyìí tọ̀hún ní látàkùn لا تقولا لأحد شيئا غير ما قلتم علي. n tẹ́ sọ fún mi yìí ẹ gbọ́dọ̀ sọ fẹ́ nìkan kan má lẹ́yìn mi tẹ́ sọ fún yìí ẹ dákẹ́ ẹ má pẹ́ rí nǹkan kan. ọ̀dọ̀ ọmọ ọdún méjì bó ti mú gbogbo ọmú náà tọ́ lálà sí ọmú ń bá yàyà mi tiẹ̀ náà ọ̀ sọ̀rọ̀. صبورا وقورا بل كظيم لما جفا. àfìgbà wọn tún so pàrọ̀ mọ́ ọlọ́run ló tó gbọ́n pé bá ó ṣe bá náà ọdún kan àbọ̀ ni. صبورا وقورا بل كظيم لما جفا. tàbí bẹ́ẹ̀ fi wé bàbá wa Alhaji àgbà ẹ̀mọ́lu ẹ̀ wá kárí ta ló dàbí bàbá wa Alhaji àgbà ta ló rí bí wọn ta ló lágbà mára ta ló látẹ̀ mára ta ló ní ká tan ní sùúrù kó sì tún máa pẹ́ ògiri kò sí nínú àwọn àlùfáà àfàlájì àfi bàbá wa Alhaji àgbà. وماذا أقول في الجمال وفي العلا. ẹ dákun bá wa wé. وماذا أقول في الجمال وفي العلا. a ní sọ̀bù. صبورا وقورا بل كظيم لما جفا. ọlọ́run ọ̀rọ̀ wọlé Alhaji àgbà àlùbáríkà kálukú yín ó pọ̀. وماذا أقول في الجمال وفي العلا. ẹ̀yin náà kùn sí pa. وماذا أقول في الجمال وفي العلا. kí ló fẹ́ sọ fún Alhaji àgbà. جوهر جوهري sẹ́ẹ̀ tún gbọ́. فجوهر هذا في صدور هالك. ẹ dákun àdékìlẹ̀ àwìn ń bọ̀ Alhaji àgbà. فهذا كمال الدين جوهر جوهري. La ilaha illallah. فجوهر هذا في صدور هالك. فجوهر هذا في صدور هالك. bàbá bọ́ bá sẹ̀ wọ́n la ilaha illallah muhammadu gbogbo ẹ̀ṣẹ̀ tó lè ṣe àbáwá Alhaji àgbà bọ́lọ̀ bá kún ìyàtọ̀ bá ti ní ẹ̀dọ́kùn mọ́ fàfà gbàbẹ̀ yìí la ilaha illallah bàbá ọ̀dà yín lọ pé kò tó bá wọn torí pé o fi àfà àwọn ọbẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn lọ́sẹ̀ mi tó fi lè fọ́ bàbá mi kò tó bá wọn. إلهك المأنون ما لم تكن بذكري مجنونا. ètò wí ní pamílẹ́rìn ni abá áfíríkà rí mi ẹ dákun abáríkà máa sọ̀rọ̀ Alhaji àgbà lọ tẹ́gbẹ́ àti ìsọdébì kan èyí sì fẹ́ ká máa táìmù wá sí ti tó. كل الكمال لربنا صفة به وهو المكمل من يشاء من الورى فإذا تربنا الأبيب مكملا وإذا تربنا الحبيب مكملا في الدين إلا أنه كالمصطفى وهو الذي بدأ الثقافة أولا صلى الله عليه وسلم عربية في أرضنا فله الجزاء وهو الذي بدأ الثقافة أولا
kọ́ yẹn kéwú ẹja máa wọn ọmọ yìí àti àbọ̀rọ̀ débẹ̀ ni ẹja máa wọn ọmọ yìí ẹja fi wọn sí kíláàsì kó ní kíláàsì tiẹ̀ bí wọ́n bá ti pegedé sí ní ẹsẹ̀ jẹ́ àtò wọn nu kíláàsì eléyìí ti mọ kuranu kí dáadáa eléyìí ẹgbẹ́ kó ń bẹ ẹgbẹ́ kíláàsì eléyìí bàbá wa alájàgbà lọ́kọ́ bẹ̀rẹ̀. وهو الذي بدأ الثقافة أولا. gbogbo gómìnà bá a rí lóde òní nípa mímọ̀ nípa akéwú lẹ́gbẹ̀rẹ̀rin Ìlọrin ní bàbá wa alájàgbà lọ́kọ́kọ́ fi lélẹ̀ ní gbogbo ayé bàbá wa ní bàbá wa alájàgbà wọ́n dá kálukú ẹ̀yẹn wà kíláàsì eléyìí kíláàsì nàmbà 2 ni kíláàsì nàmbà 3 ni ẹ wá gbé sàbúrà blackboard bàbá lọ́kọ́kọ́ fi sọ́ọ̀kì lé báyìí tán fi ń kọ̀ nǹkan fáwọn ọmọ kéwù. وهو الذي بدأ الثقافة أولا. àbáyàyà bàbá wa lájẹ́ àgbà àwọn náà gbé ẹjẹ́ agbékéwù kò lábẹ́ ẹgí ẹjẹ́ ní kíláàsì. bàbá nàmbà 1. عربية في أرضنا فله الجزاء. ọlọ́wọ́ sọ bàbá wa lájẹ́ àgbà. عربية في أرضنا فله الجزاء. a ṣe sàádà káwá tọrọ fọmọkọmọ lálùbáríkà àkọ́kọ́ ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé bàbá wa lájẹ́ àgbà lákọ́kọ́. فهو الذي بدأ الثقافة أولا. ṣe wá pegede náà ẹ̀yà wa fi wéèrè lé yín lọ́wọ́ ọ̀pọ̀ ìyànjú bàbá wa lájẹ́ àgbà mọ́ kọ́kọ́ sí àwọn tó sì kọ́kọ́ ṣe fún bẹ déètì tó sì ṣe fún wọn sì ń bẹ nínú ayé. فهو الذي بدأ الثقافة أولا. ọmọ ìyá mi ìtàn ọ̀dàrú rárá ẹ má da ìtàn rú rárá. عربية في أرضنا فله الجزاء. ẹ̀yin tẹ́ bá tún kéwu kéèta ọlọ́wọ́n bó bì yín ẹ̀yin tẹ́ bá tún kéwu tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọlọ́wọ́n bó bì yín ẹ̀yin tẹ́ bá tún kéwu bọ́bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ ọlọ́wọ́n bó bì yín. عربية في أرضنا فله الجزاء. ẹ̀yin tẹ́ bá sọ̀tàn pé bí ọba àfọkọ́fọ́ ọlọ́wọ́n bó bì yín. كمعالم ọ̀pọ̀ nu onímọ̀. قد لامه بلسانه ورمى الإجارة بعده ولقد علا. pọ̀ nínú àwọn afá tí wọ́n sọ̀tọ̀ gbọ́dọ̀ sí bàbá wa lájẹ́ àgbà wọ́n lálàá sí wọn pẹ̀lú ọ̀rọ̀ tòun ti bẹ́ẹ̀ náà bàbá sáà ń pè bọ́ ọlọ́run fọ́nà mọ́ wọn. كم لاهم ọ̀pọ̀ nínú ebú wọ́n bú wọn. قد لامه بلسانه pẹ̀lú àwọn òsì wọn ni wọ́n bọ́ọ̀lù ajé àgbà. ورمى الحجارة wọ́n lè hijarata wọ́n lè bàbá lóko nírọ̀rì ìkẹyìn náà. بعده ولقد علا. ورمى الحجارة بعده ولقد علا. apariwa àsìtán lọ́jà masdisi náà ni 5555 náà ni wọ́n wá lọlé bàbá wọ́n wá jòkó tí wọ́n lẹ́yìn ṣéhù fàárí òun bẹ láàrin èmi àtàfàrà sákì àjòkó wájú wọ́n wá àwa lọ wọ́n wá ní ájúwárí yá ṣe fàájì gbé wa rìn díẹ̀ ètò ẹ̀wọ̀n ní pé wọ́n fẹ́ wo ìlú lọ àwa gba gàmbàrí àwa gba ìtàbí àwa ń bọ̀ mọ́sùgbàlà ń bọ̀ wọ́n kẹfẹ́ wo bóò ní lọ́rí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ àwa dé tàkà àwa bá tí wọ́n bẹ́ wulẹ̀ yẹn kà tí wọ́n ń kéwú bàbá wa ní wọ́n tó wá sí bẹ́ẹ̀ wọ́n ní ìta tí wọ́n ní bàbá wa lé ọ̀wá ní bẹ́ẹ̀ ni ìta wọ́n lẹ̀ wá lóko ní ìpúpọ̀ afẹ́sẹ̀ wá sí ní wọ́n wá fi òkò orí dásílẹ̀ àti bọ́ọ̀lẹ̀ lórí ajé Abdurrahim